ẹ bọ́ àyín gbogbo ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà eléyìí tá a mọ̀ sí Gemini. Ìyún ní gbogbo ọmọ tá a láǹfààní láti bí láti May 21 tó fi wọ June 20. ẹ̀yin ìyún ni ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà lẹ̀ ń lò. àkàndá èèyàn ni yín, ológo ni yín, ìpín ìràwọ̀ tó kó èèyàn mọ́ra jù láyé Gemini ni. nínú life cycle yín in tí wọ́n ń pè ní ìbejì ẹdúnjọ bí ẹdun agbórí igi rérétérété a máa wà ńbẹ̀. báwọn tó bí ọ ò bá jẹ́bejì tí wọn ò jẹ́bejì, àwọn ọmọ tó bá tara tiẹ̀ jáde wọ́n lè bíbejì àbí kán jẹ́bejì. wá kíyèsí dáadáa tó o bá fẹ́ ṣe sàárà tó o sì fẹ́ kó gbà. àwọn èjì rẹ ni o máa tọ́jú ó bá ń ṣèyún léní. Gemini oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ọjọ́ Wednesday ní ọjọ́ gbígbàdúrà rẹ̀. máa fọjọ́ yìí gbà àwẹ̀ kó o máa tọrọ nǹkan tó fẹ́ lọ́wọ́ Olódùmarè. torí wo lè pa kìnìún jẹ, o ti lérò pé kìnìún ò lè pọ́ jẹ ń tòótọ́ tó bá wọnú bùbá kìnìún torí pé inú rẹ mọ́ sọ́mọlàkejì. ìgbàgbọ́ rẹ ni pé inú gbogbo èèyàn ló mọ́ sí ọ, o wá kóra rẹ níjànú, gbogbo ọ̀rọ̀ ló máa ń sọ. Gemini, èmi ló dé tẹ̀ láṣìírí ná, olórí ogun ayé yín gangan nu. àjẹ́ kọ́ ló ń ṣe yín, oṣó kọ́ ló ń ṣe yín, bẹ́ẹ̀ èmèrè lẹ́bọ lóògùn kọ́ ló ń ṣe yín o. ẹ wá kíyèsí dáadáa ìwọ oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà tá a mọ̀ sí Gemini. tó o bá lálàá àlá rẹ a máa ṣẹ o, bẹ́ẹ̀ ni àlá rẹ a máa ṣẹ, ṣùgbọ́n yóò wá dáa kó o láṣìírí lórí gbogbo àlá tó o bá lá, torí ohun tó o bá túná máa ń bọ́ ọ tù. oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ohun tó o bá dènà máa ń bọ́ ọ dè, ṣùgbọ́n àwọn ènìyàn yìí ò mọ iye ara rẹ̀. lóòótọ́ lo lójú àánú, lóòótọ́ ni pé kò sí nǹkan tó lè fi tọrọ, àmọ́ ṣó mọ̀ pé báyìí àwọn yòókù náà ṣe kókó, bẹ́ẹ̀ láyé tiẹ̀ náà ṣe pàtàkì. kó o tó ṣe fẹ́ni ẹlẹ́ni máa rántí ara rẹ náà. àmọ̀ràn nìyẹn fún ọ. Gemini alábòsí ni ọ́. tó bá wà pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́, ìyún ẹni tó fẹ́ràn nì, kódà kẹ́ ẹ ti ríra yín láti bí 20 ọdún sẹ́yìn, àwọn òkú ọ̀rọ̀ tó ti pẹ́ ló bẹ̀rẹ̀ sí ní máa dálẹ̀. àbó rí ìyá alágbájá, àbó rí bàbá àtàmọ̀dù, ayé rẹ̀ mọ̀ ti rí bàkà, ó mọ̀ ti ṣe gbà, ó mọ̀ ti ṣàwò. bọ́lá ń ṣe dá ọnu o, àmọ́ ò kí ń lépa abísọ́mọ làkejì, inú rẹ̀ a sì máa mọ́ pẹ̀lú. Gemini tún wá kíyèsí dáadáa, gbìyànjú kó o máa ṣàṣetúnṣe lórí ohun gbogbo tó o bá ń ṣe. ọ̀yàyà tó o ní yìí àti ìkónìyàn mọ́ra a máa ràn ọ́ lọ́wọ́ o láti tètè mókè kó o tètè débùté ògo ńlé ayé. àmọ́ ìwọ̀nba lèèyàn gbára lé èèyàn mọ́. ṣókí lọ́bẹ̀ oge kékeré nù nípa ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà tá a mọ̀ sí Gemini. mọ́ wàá fọjọ́ Wednesday ṣeré o, tó rọ́jọ́ gbígbàdúrà rẹ ni. kọ́lọ̀ yẹ́lò kọ́lọ̀ oríire rẹ ni o, kọ́lọ̀ green kọ́lọ̀ oríire rẹ ni. wọ́n fà àwọn kọ́lọ̀ méjèèjì ṣeré o. ológo ni ọ́, ọ̀dẹ̀ tó bá sì wọ̀ ọ̀dẹ̀ ọlá ni. àwọn obìnrin àárín yín èmèrè pọ́nbélé ló pọ̀ jù nínú wọn. kò wá síràwọ̀ náà nílé ayé eléyìí tí ò léèwọ̀ tiẹ̀. Gemini tó ń jọbẹ ẹlá, ó ń ṣera rẹ̀. Gemini tó ń jọ̀gbọ̀lọ̀, ó ń ṣera rẹ̀. Gemini tó ń jọbẹ ewédú, ó ń ṣera rẹ̀. Gemini tó ń gbára léèyàn, ó ń ṣera rẹ̀. Gemini tí ò láṣìírí. ó ń ṣera rẹ̀. ó ṣe mí o. ara rẹ̀ ló ń ṣe. kíyèsí, o tún wá lè ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú pé èèyàn ń sọ̀rọ̀, o lè ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú pé èèyàn múnú àwọn èèyàn dùn, bóyá dẹ́rìn pòṣónú, eléyìí táwọn eléèbó ń pè ní comedian. ó kíyèsí ni, kò síbi tó o lè wà láyé níṣe ló máa ń múnú àwọn èèyàn dùn, kò síbi tó o lè wà láyé níṣe ló máa ń dẹ́rìn pa àwọn èèyàn, kò síbi tó o lè wà láyé níṣe làwọn èèyàn máa ń rí dùnnú látara rẹ. ṣùgbọ́n ayé ò lára rẹ, tí wọ́n bá ti wá ń lára rẹ báwọn, ó máa ga sí ni. má bínú pé wọ́n ń lára rẹ. ẹ tẹ̀lé mi lórí social media káàkiri, lórí Instagram
@IamBaba_Ibadan1. o lè tẹ àtẹ̀jíṣẹ́ sí mi direct lórí Instagram, ṣùgbọ́n rí i dájú pé o follow mi náà o kó o tó tẹ àtẹ̀jíṣẹ́ kí n lè dá ọ lóhùn. Ire lójú owó ń rí o, ire la máa rí. Mo nífẹ̀ẹ́ yín pọ̀. Ire.